alàgbà Quadri yìí ṣe ìyàtọ̀ láàrin Nnamdi Kanu àti Sunday Igboho látàrí ìdájọ́ tí wọ́n ṣe fún Nnamdi Kanu láìpẹ́ tí wọ́n fún ní ẹ̀wọ̀n gbére. Ẹ̀yin èèyàn wa, nínú fọ́nrán yìí lẹ́tí máa gbọ́ àwọn nǹkan tí alàgbà Quadri yìí sọ nípa ìyàtọ̀ gédégbé tó wà láàrin Nnamdi Kanu, ohun tí Nnamdi Kanu béèrè fún, ọ̀nà tó gbé gbà, ohun tí Sunday Igboho béèrè fún, ọ̀nà tó gbé gbà. Kí ni àwọn ìyàtọ̀ tó wà láàrin wọn? Kí làwọn èèyàn ń sọ lórí ìdájọ́ tí wọ́n fún Nnamdi Kanu? Ẹ̀yin èèyàn wa, kódà nínú fọ́nrán yìí náà ni alàgbà yìí ti yànnàná ọ̀rọ̀ àwọn báńdíìtì tó jẹ́ wípé bàbá yìí ní ẹ̀ṣẹ̀ Nnamdi Kanu ṣó tó tàwọn báńdíìtì ni, tó fi jẹ́ wípé àwọn báńdíìtì ò gba irú ìdájọ́ tí Nnamdi Kanu gbà. Alàgbà Quadri yìí ló ṣe ìyànnàná ọ̀rọ̀ yìí o, wọ́n yànnàná ẹ̀ o, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu wọn. Ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, kí n máa kí pé happy Sunday o, because òní ní 23rd of November 2025. Nàìjíríà ò ní bàjẹ́, because ní bí ọba ṣe rí kórí a lè dínà ìlú yẹ pé ìlú wa kọ, gbogbo àwọn nǹkan tó kàn ṣẹlẹ̀ yẹn òun ni kò dùn mọ́yàn nù. Ọ̀rọ̀ Sunday Igboho àti Nnamdi Kanu òun ni mo fẹ́ sọ. Ṣé rí, ẹ má jẹ́ ká torí wípé a fẹ́ sọ̀rọ̀ ká máa sàsọdùn, tàbí ká torí pé kẹ́nìkan lè láìkí wa kó wá jẹ́ pé nǹkan tá a máa sọ á jẹ́ nǹkan tó lè favour àwa nìkan. Ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú Nnamdi Kanu ó jọra wọn ni, ṣùgbọ́n ó yàtọ̀. Truly, mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò kan táwọn èèyàn ṣe tí wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣe tí wọ́n fi fún lẹ́wọ̀n gbére, wọ́n ní ṣe ló yẹ kán fún Sunday Igboho náà ní ẹ̀wọ̀n gbére. Ṣẹ̀rí Sunday Igboho pẹ̀lú Nnamdi Kanu ní tí wọ́n béèrè fún ó papọ̀, but ọ̀nà tí wọ́n gbé gbà ó yàtọ̀. Nnamdi Kanu béèrè fún IPOB nation, àbí kí ni ká kò ṣe IPOB náà ni Biafra nation, yes, sorry. Then Sunday Igboho béèrè fún Yorùbá nation. Ẹ rí pé látàrí, tàbí ká sọ pé nǹkan tí àwọn tí ó jẹ́ àwọn politician àbáwọn tó jẹ́ àwọn olórí ní Nàìjíríà, nǹkan tí wọ́n ń ṣe òun ló bí Nnamdi Kanu nínú, tó ṣe ń fi ìbínú sọ̀rọ̀ pé ká lọ burn down bìkan báyìí, ká lọ dáná sun bìkan báyìí, ká lọ máa pa àwọn kan bí báyìí. So ìbínú tó ń fi sọ̀rọ̀ yẹn òun ló fa gbogbo ẹ̀sùn tí wọ́n kà sílẹ̀ ní ẹsẹ̀. Ó ń béèrè fún Biafra nation, ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà ó ti bínú kọjá yìí, torí pé tá bá ní ká wo nǹkan táwọn leaders wọn ṣe Nàìjíríà lóòótọ́, inú máa bí olúwa ẹ̀. Ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú Nnamdi Kanu kò papọ̀, ní tí wọ́n béèrè ó papọ̀, bẹ̀tọ̀ ọ̀nà tí wọ́n gbé gbà ó yàtọ̀. Bí àwọn Fúlàní ò ṣe ní máa pa wá nílẹ̀ Yorùbá, bí wọ́n ṣe ní máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò, náà fi ń pe Sunday Igboho ní ẹkùn ọkọ̀ Fúlàní. So àwọn Fúlàní yẹn lòun attack. Mo dẹ̀ believe fẹ́ tó bá ń pààyàn tó fẹ̀mí èèyàn ṣòfò, tabarẹ tó lè dìde tó lè kojú wọn, kò sí nǹkan tó burú ńbẹ̀. So Sunday Igboho sọ pé kí wọ́n lọ máa pààyàn, tàbí kán lọ máa dáná sun bìkan, tàbí kán lọ máa bá nǹkan jẹ́ nínú Nàìjíríà. Nítorí òun sọ ni pé gbogbo tó bá gbà làwọn máa fún láti kojú àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ní ilẹ̀ Yorùbá, especially lásìkò tí gbogbo ti gangan yẹn ń ṣẹlẹ̀. Igboho sọ débi pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Haúsá àbílẹ̀ Ìgbò kò kan Sunday Igboho bọ̀, tó bá jẹ́ ti ilẹ̀ Yorùbá ìyẹn nìkan ni Sunday Igboho face. Ìyẹn bẹ́ẹ̀ bó ṣe pé Nnamdi Kanu lóòótọ́ Biafra lòun náà béèrè, bọ̀tọ̀ ọ̀nà tó ń gbé tiẹ̀ gbà, ẹ mọ̀ pé ó ń ṣe live broadcast tó dẹ̀ ń sọ pé kán lọ́mọ dáná sùn bìkan, kán lọ́mọ pa àwọn èèyàn kan, kán lọ́mọ bà bìkan jẹ́. So ẹ̀sùn tó fi gbé nìyẹn. Then gbogbo àwọn ọ̀nà tí wọ́n ló tún gbà láti bá adájọ́ sọ̀rọ̀ nínú court, òun ló tún fà tí wọ́n ṣe tún ní ẹ̀sùn yẹn fi tó bẹ́ẹ̀ yẹn. But nǹkan tí wọ́n kàn ṣe fún Nnamdi Kanu tí ò tẹ́ ìmí lọ́rùn, ṣẹgbẹ́ Yorùbá ni mímí ò ṣe Ìgbò, nǹkan tí wọ́n ṣe fún Nnamdi Kanu tèmi ò láìkì ni pé òfin tó délé gúnlẹ̀ yẹ kó délé à. Ètò lè mú wọn sọ pé Nnamdi Kanu ó ṣe nǹkan tí ò dáa tó bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ fún ní ẹ̀wọ̀n gbére. Kò yẹ kí wọ́n máa wo àwọn bandit níran. Ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ kò tó ti àwọn bandit. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nǹkan tí Sunday Igboho ṣe kò tó ti Nnamdi Kanu, bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ Nnamdi Kanu náà ò tó ti àwọn bandit yẹn. So nítorí mú yín tẹ́ fi lè fún Nnamdi Kanu ní ẹ̀wọ̀n gbére, irú ẹjọ́ wo ló wáyé kẹ́ dá fún àwọn bandit tí wọ́n ń dà lóru? Ọ̀rọ̀ yẹn gangan òun ni mo fẹ́ clarify.
ẹ má jẹ́ ká máa mix ọ̀rọ̀ Sunday Igboho mọ́ ti Nnamdi Kanu. Ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣe kò tiẹ̀ súnmọ́ ti Nnamdi Kanu rárá. Ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu náà dẹ̀ ṣe kò tó ti àwọn bandit. Nítorí wàá mú yín tẹ́ fi fún Nnamdi Kanu ní ẹ̀wọ̀n gbére, kí lẹ fẹ́ ṣe fún àwọn bandit gangan? Abẹ́ ìrajúrò yẹn táwọn bandit ń pa ní Nàìjíríà ni. So ẹ̀yin ìjọba ẹ ronú sọ̀rọ̀ yẹn o. Ìsídà kẹ bẹ́ẹ̀ ṣe ń wo àwọn bandit tẹ́ fi wọ́n sílẹ̀, kẹ ya kúkú fi Nnamdi Kanu náà sílẹ̀. Tàbí bẹ́ẹ̀ ṣe fún Nnamdi Kanu ní ẹ̀wọ̀n gbére yẹn, àwọn bandit náà ẹ bá wa kó gbogbo wọn, ìdájọ́ tó bá tọ́ sí wọn, bóyá ẹ̀wọ̀n gbére làwọn náà máa lò ní abẹ́ máa dájọ́ kú fún wọn. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe mú Nnamdi Kanu yẹn, ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ kò tó ti àwọn bandit tó. Ọ̀rọ̀ yẹn nìyẹn o. So ẹ bá wa share ẹ ṣeun. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, ẹ rí i pé oríṣiríṣi ló ń lọ báyìí, oríṣiríṣi náà àwọn èèyàn sì ń sọ. Látìgbà tí wọ́n ti ṣèdájọ́ fún Nnamdi Kanu ni àwọn èèyàn náà ti ń sọ oríṣiríṣi. Àwọn èèyàn ń sọ, wọ́n ń ṣàkàwé láàrin wọn àti olóyè Sunday Igboho ṣá. Ṣùgbọ́n alàgbà Quadri yìí ti ṣe ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì àti ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ fi wọn wé ara wọn. Ẹ̀yin èèyàn wa, kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tí alàgbà Quadri yìí sọ? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà, WhatsApp number page yìí.